Tárùkù Málàyà ni. Wọ́n lẹ́ni tí ó bá kú rẹ̀ kó fi tí ó kàn lẹ̀. Àìmọ̀kẹ́ ó tún ló jẹ́ ọ̀sẹ̀ máa ṣe nínú dídá ìsìlámù. Wọ́n ti ní bọ́ bá kú rẹ̀. Fi tí ó kàn lẹ̀. Ọ̀rọ̀ mọ́lùdí àwa ó máa ṣe lọ ni. Irú FM tó wù yín kẹ́tì lọ sọ̀rọ̀. Ẹ bá lọ VOA, Voice of America. Àlè fi mọ́lùdí lẹ̀. Torọ́ọ̀gùn tó bá bá ní láàmú abẹ́ pílò ni wọ́n fi sí. Ẹ̀rù lè pẹ́ra yín lórí social media ní ọwọ́ máa ṣe là ń ṣe yìí. Ó bẹ̀ pé wa, and this is my questions, sáà pè ọ́ pé ọ wá. Sáà gbowó náà rẹ̀ ńgbà tá ń lọ. Ṣé ńgbà tá a darí dé sáà kí ọ kú lé? Èmi náà kú bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ sí ní ìsìn. Sáà bí ìfẹ́jọ́ wa sùn ọ́. Ẹjọ́ bá fẹ́ràn nẹ́bí ní gbọ́dọ̀ bọ́ ànẹ́bí sókè. Ìyọ́nú ọlọ́run kó náà bá mọ̀ lálẹ́ sí àmọ́ ti jẹ́ ní. Àfá àti wa téèyàn bá rí fún tí ó kábùkù. Oníṣẹ́ ti jẹ́ ní. Àbọ̀ ọlọ́pọ̀ inú mi dùn pé mo pàdé yín. Tó lẹ́yìn ilẹ̀ ń ṣe ìtì àdùn wa ìzí. Bóyá Mufti Iwo náà wà nù yín, ẹ lọ kìlọ̀ fún. Ẹ kìlọ̀ fún. Mo tún sọ lẹ́ẹ̀kẹta, ẹ kìlọ̀ fún àfá Dáúdà mọ́ lásán. Kì fún ìdá àdínkù. Kálukú dúró bí ó bá màmá. Ó ní ọdí Allahu Ta'ala ní èèyàn gbọ́dọ̀ wí fẹ́ nìkan kò ṣiṣẹ́ ìwùtẹ́nu rẹ̀ gbà ó tún wá dá àkọsí Tijani. Ìjọ kẹ́ níbi ọ̀rọ̀ inú o tó ọgbọ̀n dá àkọsí Tijani kò sọ̀rọ̀. Àmọ́ dá àkọsí Tijani mo ní ó ní torí pé fíìlù máa dín ni mo ní àà àṣẹ ẹ̀mọ́kẹ́ àdámẹ̀ láwà yàtà òun kọ́ ràyímọ̀ òun láwùn kọ́ kọ̀dẹ́sẹ̀ láwùn síra òun kọ́ wà fọ́kọ̀kọ̀ láwùn kọ́ dábàrà láwùn dùnú bà òun kọ́ ṣé gbogbo ẹsẹ̀ fíìlù máa dín sallallahu alayhi wa sallam ńkọ́. Ń tẹ́ sì fẹ́ jẹ́ ẹ̀lẹ́ jẹ́ aṣáájú adarí mímọ́lẹ̀ Yorùbá yìí ẹ̀lẹ́ jẹ́ kálukú lè sọ àìlóye tó bá gbú èmi náà nísìn mo lè sọ pé mi ní fún ti gbogbo ilẹ̀ Yorùbá kò sẹ́ni tí ó takò ọmọ kí òmí ó pè mí olólùfẹ́ mi ó pè mí mo ń ṣe Mufti lọ náà bí òde òkè Ògùn ó sà dá fẹ́lẹ́lẹ́ ó ṣe Mufti lọ nìyẹn kò sókò téèyàn lè sọ rẹ̀ zamani yìí ti kọjá báwọn ẹbá ní kí n sọ pé tọ́ọ̀mọ̀ mi ó máa gbé lórí social media ni ọgbẹ́ Mufti ń bọ̀ Mufti ti dé wọ́n tún fẹ́ sùn wọ́n tún fẹ́ jáde alẹ́mọ̀ parasúùtì kan náà kápá adélu èbò yes very simple ayé kìíní tí wọ́n gbé así London bí ẹni pa lọ láì kú onúlé ẹgbùn tẹ́ ẹ fẹ́ jẹ́ ẹ lè jẹ́ ẹ fàfà wálẹ̀ Mọ̀lánà Sheikh Ahmad Tijani èyí tó kẹ́ èmi nìyẹn èmi ẹsẹ̀ súnfì jòdì jẹsọ ọ̀rọ̀ tí a ní àlọ́ kẹ́mi ẹni wíyà ní bá ti ní téèyàn bá lọ sọ kìíní kan máa jáde tán ọ̀sì ká wọ́n tó ti sọ pé òṣàṣìlì tó ti kó dà lẹ́nu ilé yín dànù àwọn èèyàn ti ẹ̀ gọ̀ nílẹ̀ Yorùbá lẹ́yìn pé òṣàṣìlì bìládùn lè kún fúri wálé fojú rí ilé àfojúrí